ní orúkọ Jésù àánú Ẹlẹ́dùmarè ó gbà ẹ́ lọ́wọ́ wọn. Arábìnrin kan pè mí ní oṣù méjì sẹ́yìn. Ó pè mí, ó ní mo wo program yín lórí YouTube ni. Ó ní mo ń wá ọdún kan tí mo ti ń wáṣẹ́ rẹ̀. Mo ní ẹ̀mí mọ́ ní kẹ́ ẹ lọ gba àwẹ̀. Ṣé ẹ lè gba àwẹ̀? Ẹ jẹ́ a jọ gbà á. Mo ní ọwọ́ báyìí ni mo rí o. Mo lè máa ríṣẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ ẹ jẹ́ a jọ gba àdúrà. A dẹ̀ jọ gba àdúrà. Bó ṣe ń parí àdúrà yẹn, ọ̀sẹ̀ kejì náà pè sí iṣẹ́. Wọ́n ò rí lè pè sí iṣẹ́ anyhow. Iṣẹ́ tó wà òkè ni. Ó ní my prophetess, Ọlọ́run lò yín fún mi. Gbọ́ mi, ìwọ tó ní ìgbàgbọ́ ni o. Gbọ́ mi, mo pe Ọlọ́run orí òkè yìí àti Ọlọ́run tó pè mí. Ó ní mo pè ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ tá a ti dá ọ dúró, ọwọ́ Ẹlẹ́dùmarè gbé ọ kúrò níbẹ̀. Lórúkọ Jésù, ọwọ́ Ẹlẹ́dùmarè ó gbé ọ kúrò níbẹ̀. Ẹni tá a ti dá ọjọ́ ikú fún, tí Ọlọ́run bá lè lò mí fún, tí ọjọ́ ikú rẹ̀ dẹ̀ yí padà. Ẹni tí dókítà ti sọ fún pé kò sí ìrètí fún, tí Ọlọ́run bá lè lò mí fún, tí Ọlọ́run dẹ̀ dá ayé rẹ̀ padà. Mo wí fún ọ gẹ́gẹ́ bí kò tí ìrújú Ẹlẹ́dùmarè. Ayé rẹ̀ tá a ti gbé sí ibojì, ayé rẹ̀ tí ọ̀tá ti gbégbé. Lórúkọ Jésù, ọwọ́ Ẹlẹ́dùmarè wá jáde fún ọ. Gbọ́ mi dáadáa. 3 months ago, was it not 3 months ago? That's February àbí March. Arábìnrin kan, ọmọ rẹ̀ ló súnmọ́ mi díẹ̀. Ẹsẹ̀ rẹ̀ ti ń jẹrà. Ó ń rùn ni. Wọ́n ti gbé lọ sí different hospital. Wọ́n náà máa gé ẹsẹ̀ yẹn ni. Wọ́n náà máa gé ni. Ọmọ ẹ̀ wá pè mí. Ó ní àyànfẹ́ Jésù, ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kán. Ó fi ẹsẹ̀ gún ìṣó ni o. Ẹsẹ̀ bẹ́ẹ̀ sì ń jẹrà. Lẹ́sẹ̀ yẹn ń rùn. Ó bá pè mí, ẹ̀mí mọ́ ní kí n dìde. Ó ní kí n lọ pẹ̀lú àwọn evangelist méjì. Ó ní kí n gbé òróró àti omi. Ó ní lọ ṣàdúrà fún pé ibẹ̀ ló máa gbẹ sí. Mo bá ń bira mi lérè pé ẹsẹ̀ tánà ti ń rùn tánà fẹ́ gé. Olúwa o, mo bá ní ẹ̀mí mọ́ ní lọ. Mo dẹ̀ débẹ̀. Mo gbàdúrà nínú hospital yẹn. Má kì í ṣe òun nìkan lórí ìwòsàn. Ẹni tó ní cancer of the colon, orí ìwòsàn. Nígbà tá a bẹ̀ sí ń gbàdúrà, mo gbàdúrà fún arábìnrin yẹn. Ìgbà tí mo lọ gbàdúrà yẹn, wedding ọmọ ẹ̀ last born ẹ̀ ó kù ọ̀sẹ̀ méjì. Ó ti sọ pé ṣé ẹsẹ̀ gígé náà máa fi lọ ṣe wedding ọmọ. Mo gbàdúrà, Ọlọ́run lò mí fún. Nígbà tó máa fi kí ọjọ́ karùn-ún mà, wọ́n pè mí pé mọ́mì mà ti ń rìn. Ìgbà tí mo ń gbàdúrà yẹn, ebi ń gbé mi bí ẹsẹ̀ yẹn ṣe ń rùn tó mà. Ẹnu mi á kún fún tòmátù lọ tutọ́ dànù, màá tún bẹ̀rẹ̀ àdúrà. Bí ẹ ti mọ̀ pé ìrètí pin fún ẹsẹ̀ yẹn, tí egungun gbígbẹ bá lè gba ààyè láti ẹnu mi lórúkọ Jésù, tí ẹsẹ̀ tá a sọ wípé yóò gé dànù, tí ó bá lè gba ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu mi, tí ẹsẹ̀ náà bẹ̀ ṣe ń rìn, ibi tí ayé ti rù ẹ́ pin dé, gbogbo doctor report lórí ayé rẹ̀, ẹ̀rì tẹ̀lé àbàṣà, gbogbo ohun tí ó sọ pé kò lè ṣeéṣe nú ayé rẹ mọ́, Ọlọ́run orí òkè yóò ó yá ìyanu kó máa ṣẹlẹ̀ níbẹ̀. Ìwọ tá a ní kò lè láya ńlẹ̀, ìwọ tá a ní kò lè ní ọkọ gidi, ìwọ tá a ní kò lè ṣoríire, ìwọ tá a ní kò lè rí àánú gbà, tó o bá gbọ́ mi bí mo ṣe ń gbóhùn Ọlọ́run lórúkọ Jésù, ní orúkọ ńlá Jésù, àánú tó máa jẹ́ kí àwọn ọ̀tá rẹ máa bẹ̀rẹ̀ pé báwo ló ṣe ṣe. Kò possible. Wọ́n á máa béèrè pé how do you do it? Kò possible. Lórúkọ Jésù, àánú náà kó lọ wá ayé rẹ kàn. Listen, ní àwọn tó kó kiri tó kó yíra ká, wọ́n kàn fẹ́ máa pìtì ẹ̀ ni. Èwo tó bá ti dáa fún ọ, wàá rí pọ̀pọ̀ wọn ò ní kí ọ mọ́. Nítorí pé wọn ò fẹ́ bẹ́ẹ̀ congratulation, wọ́n fẹ́ máa sọ pé pẹ̀lẹ́ fún ọ ni. Ẹni tó ti ń bá mi rìn, ẹni tó ń bá ayé rẹ rìn, èyí tó jẹ́ pé inú rẹ̀ ò dáa kí n ga láyé. Ìgbà tó lọ́ọ́ yí ipò ayé mi padà, àwọn kan wà automatically ni wọ́n ti ẹ̀ bá mi sọ̀rọ̀ mọ́. I'm telling you, àwọn tó máa gbé báwo dẹ̀ ní tí máa ní kò tí ì ṣe kínní. Nígbà fún fúnra wọn ń rí àánú nínú ayé mi, àwọn ni ò bá mi sọ̀rọ̀ mọ́. Àánú tó máa jẹ́ kí àwọn tó jẹ́ pé ò fẹ́ fún rere, tó máa jẹ́ kó jẹ́ àwọn fúnra wọn ló máa fi ayé rẹ̀ lẹ̀. Orúkọ Jésù, ó yá lọ gbà ó. Àní lọ gbà àánú yìí o.
lọ́gbàánú yìí o, lọ́gbàánú yìí o, lọ́gbàánú yìí o, lọ́gbàánú yìí o. Àkọsílẹ̀ in my own family, ní family tèmi ti jáde, tèmi gbọ́njú mọ̀, gbà tí bàbá mi kú, kò sí ọmọ rẹ̀ kan tó tún ṣoríire. Ó kú pẹ̀lú ògo àwọn ọmọ ni. Ó kú pẹ̀lú ògo àwọn. Mo wá ń wá ìdí, mo máa ń wádìí nǹkan gan. Kí ló lè fà á? Torí mo wà ní 9 years nígbà tí bàbá yìí kú. Àwọn ọmọ ẹ̀ ń ṣoríire. Kí ló lè fà á? Ẹni tó bá ra ilẹ̀ nígbà tí bàbá yẹn kú, òkú ẹ̀ náà máa lọ sí síbẹ̀. Mo bá ní kí ló lè fà á? Mo bẹ̀ sí ń gbàdúrà. Olúwa ní kí n gbọ́ o. Bàbá yìí ti bọ́ òṣàdá májẹ̀mú wípé kí àwọn ọmọ òun mọ̀ ṣoríire o. Alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀. Alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀. Alágbára ńlá ńlá o mo wá júbà rẹ̀. Mo wá júbà bàbá mi alágbára ńlá ńlá. Hallelujah. Ogun mà dẹ̀ ti ṣẹ́ o. Day 21 of ọ̀run ṣí. Ó parí lónìí. Gẹ́gẹ́ bí ohùn Olúwa tó ní ká parí ẹ̀ sí orí òkè. Mo dẹ̀ fi súre fún àwọn èèyàn ni. Ẹ̀yin tí ẹ wà lórí YouTube, ẹ gbọ́ mi dáadáa. Bó o ṣe ń gbọ́ prógrámù yìí, gbogbo ogun ọjọ́ pípẹ́ tó ti ń bá fínra, gbogbo ogun ọjọ́ pípẹ́ èyí tó ti pe oríṣiríṣi wòlíì fún, tí ogun yìí ò jábọ́, tí ogun yìí ò fi ọ́ sílẹ̀. Mo wà lórí ilẹ̀ májẹ̀mú yìí o. Ilẹ̀ májẹ̀mú ni mo wà yìí, ní orí òkè májẹ̀mú yìí, tí àwọn ènìyàn ti ń rí àánú gbà, tí àwọn èèyàn bá lè máa rí ìtúsílẹ̀ lórí òkè yìí. Ogun tó ń ja ayé rẹ̀ yẹn lórúkọ Jésù kó lọ pòórá bẹ́ẹ̀. Ọwọ́ tó ń dáná ogun sínú ayé rẹ̀, ṣé àmì ni o? Àmì ni kó ṣe. Ọwọ́ tó ń dáná ogun sínú ayé rẹ̀, ọwọ́ náà kó lọ gbẹ dànù. Gbọ́ mi dáadáa. Ọwọ́ tó ń dá iná ogun orí òkè yìí ni mo rí àánú gbà. Ìwọ tó fẹ́ rí àánú gbà ni kó ṣe àmì. Ọwọ́ tó ń dá iná ogun nínú ìṣẹ̀dá rẹ, ọwọ́ náà kó lọ gbẹ dànù. Lórúkọ Jésù, ọwọ́ náà kó gbẹ dànù. Lórúkọ Jésù, ọwọ́ náà kó gbẹ dànù. Ta ló ń bá rìn tó ń takò àánú nínú ayé rẹ? Ta ló fi ọkàn tán tó jẹ́ pé òun ló ń takò àánú tó gbé wáyé? Ẹ̀yin èèyàn, ẹ bá mi ṣe àmì, ẹ máa ṣe àmì. Lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ ọ̀run kó yà yín lónìí. Lórúkọ Jésù, ọ̀run kó yà yín lónìí. Lórúkọ Jésù, ọ̀run kó yà yín lónìí. Ta ló sọra rẹ̀ dogun nínú ayé rẹ? Ní ìlú òyìnbó tó wà yẹn, ta ló sọra rẹ̀ di ogun? Àbí ọwọ́ wo ló sì ọ́ rìnrìn àjò? Èyí tí ò jẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀, èyí tí ò jẹ́ kó rí ayọ̀, èyí tí ò jẹ́ kó lọ́kọ, àbí tí ò jẹ́ ó láya, tí ò jẹ́ kí ilẹ̀ àánú kó tẹ̀ ọ́ lọ́wọ́. Lórúkọ Jésù, irú ọwọ́ ogun bẹ́ẹ̀ kó gbẹ dànù nínú ayé ẹ̀. Ọwọ́ ogun tó ń dáná lójoojúmọ́, tó bá ti bọ́nu ogun kan wá tún dá mi. Lórúkọ Jésù, ọwọ́ náà kó gbẹ dànù. Àmì ni kó ṣe, nítorí ọ̀run ṣí 21 rèé. Mo fẹ́ kí fèrèsé ọ̀run rẹ kó ṣí fún àánú. Mo fẹ́ kí fèrèsé ọ̀run rẹ kó ṣí fún àánú. Ebedi-Odomi, ẹ̀yìn ìlú ló ń gbé. Wọ́n ti rò ó pin nítorí pé kò jẹ́ èèyàn. Wọ́n ti gbàgbé ẹ̀ nígbà tó rí pé arákùnrin kan fọ́ kan àpótí ẹ̀rí, ó sì àpótí ẹ̀rí lù pa lójijì. Wọ́n wá ní ẹ jẹ́ ká lọ gbé àpótí ẹ̀rí sílé Ebedi-Odomi. Kí nìdí? Nítorí pé tó bá kú, ikú ẹ̀ ò wúlò. Tó bá kú, ikú ẹ̀ ò kúkú jẹ́ nǹkan kan. Ẹ jẹ́ á lọ gbé sílé ẹ̀. Tó bá kú, kò ní ìfẹ́ẹ̀tì kankan. Ibi tá a ti ru ẹ̀ pé o, ní orúkọ Jésù, àánú Ẹlẹ́dùmarè wá kàn níbẹ̀ o. Àpótí ẹ̀rí mà délé Ebedi-Odomi, bẹ́ẹ̀ ló bẹ̀ sí ń di ọlọ́lá. Àpótí tó yẹ kó jẹ́ ègún fún, ó jẹ́ ìbùkún fún. Ohunkóhun tí ọ̀tá rẹ̀ ṣe, lóhunkóhun tí ọ̀tá rẹ̀ gbìyànjú láti wí pé kó lè di ẹni ilẹ̀, àbí láti mú ọ wálẹ̀, tó o bá ti ṣe àmì, ayérayé yí padà fún ìbùkún fún ọ. Lórúkọ Jésù, ayérayé yí padà fún ìbùkún fún ọ. Ebedi-Odomi was very rich.
wọ́n ní ọlá rẹ̀ tó ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀ sí ń lára rẹ̀. Ibi tá a ti rù ẹ́ pin o, gbogbo ẹni tó rù ẹ́ pin pátápátá, ibi tá a rò pé ó ti parí fún ọ, lórúkọ Jésù ó yá lọ jọba lé wọn lórí níbẹ̀ o. Àní lọ jọba lé wọn lórí níbẹ̀. Mo wí mi ò dá wí o, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀, mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè pẹ̀lú agbára àti àṣẹ tá a gbé sínú mi. Mo sọ ọ́ jáde, ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú iná ni ní orúkọ Jésù. Àánú tí ìran kan rẹ ò gbà rí, lórúkọ Jésù ó yá gbà o. Àánú tí ìran kan rẹ ò gbà rí, téèyàn kan ò jẹ́rí nínú ìran tó ti jáde, Ọlọ́run orí òkè yìí máa gbọ́ mi lórúkọ Jésù. Àwọn áńgẹ́lì yìí dà, ó yẹ máa bọ̀, ó yẹ máa bọ̀. Àánú téèyàn kan ò jẹ́rí nínú ìran rẹ, ó yá lọ gbà ó lórúkọ Jésù. Àní gbà àánú yìí sẹ́, àní kò gbà á. Àánú ìgbédìde, àánú ìsọdọmọ, àánú ìsọdọ̀tun lórúkọ Jésù, ó yá lọ gbà á. Gbọ́ mi dáadáa, àwọn ẹlòmíín lọ sílùú òyìnbó, wọ́n lọ ṣiṣẹ́ bí ẹrú. Ẹlòmíì ò ní àkójọ, ẹlòmíì àti wálé tiẹ̀ ń tì lójú nítorí pé báwo la ṣe ń gbọ́ wípé o lọ sílùú òyìnbó ò lákójọ, báwo la ṣe ń